Ẹ kú dédé o gbogbo ará ilé. Ẹ káàbọ̀ sórí ètò mi lónìí. Orúkọ mi ni Dr. White. Mo lérò pé àlàáfíà ni mo bá yín, dáadáa ní gbogbo ilé wa. Ṣé ẹ gbà gbogbo àwọn àjọsọ ọ̀rọ̀ wa lórí ìfúnpá gíga? Ṣé gbogbo yín ṣe ti ń lògùn yín? Ẹ̀yin tẹ́ ẹ ti ṣe ìfúnpá yín ṣe ti lọ ṣe, ẹ jẹ́ lọ ṣe. Mo ronú mi ìsùn mo sùn kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfúnpá gíga o. Ọmọdé ni mí, kò kàn lẹ́nu lọ́lọ́ta wáyé. Àlàáfíà yóò máa pọ̀ sí o. Gẹ́gẹ́ bí mo yẹ bá yín sọ̀rọ̀ ní orí ètò wa tó kọjá pé lénìí èmi àti àjọ máa sọ̀rọ̀ nípa àìsàn kan. Mo dárúkọ àwọn àpẹẹrẹ rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ nínú ọ̀rọ̀ tí mo sọ yẹn. Lénìí kí n tó lọ nínú ọ̀rọ̀ àìsàn, kẹ́lẹ́ mọ̀ pé nǹkan tí mo fẹ́ sọ nípa ẹ̀ lónìí ó ṣe kókó gan. Bíi hypertension, nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí ó wà lára àwọn àìsàn tá a máa ń pè ní chronic medical condition. Àwọn àìsàn tó ń ṣèyàn téèyàn ń lògùn sí fún ọjọ́ gbọrọ. Àwọn àìsàn yìí tó yẹ pé ògùn lílò ẹ̀ kò ní gbèǹdéke ìgbà, ọdún àbọ́jọ́, ọ̀pọ̀ ìgbà ẹlòmíì máa ń láti lògùn yìí títí di ìgbà títò ọlọ́jọ́ bá gbà ní. Téèyàn bá ti ń lògùn téèyàn mọ̀ ara èèyàn, ó lè mọ́ fún yàn ní wàhálà. Mo sọ̀rọ̀ nípa èyí ṣe ń gbọ́. Àjọ tó ń mójútó ètò ìlera gbogbo àgbáyé ní ọdún 2014 ó jẹ́ ọdún méje sẹ́yìn ni o, ó lé ní 400 mílíọ̀nù ènìyàn káàkiri gbogbo àgbáyé ló ní àìsàn yìí. Ní àwọn tó wá ní àìsàn yìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn ìlú tó yẹ pé owó wa, ìgbé ayé wa kò fi bẹ́ẹ̀ owó ọ̀pọ̀ lọ́wọ́ wa, tá a máa ń pè ní low and medium income country ló pọ̀ sí. Áfíríkà, Nàìjíríà jẹ́ kan nínú wọn, k'Ọlọ́run ṣàánú wa ni. Wọ́n tún wá ní pé ọdún 2019 ó lé ní 1.5 mílíọ̀nù ènìyàn ni àìsàn yìí pa. Ṣé rí pé ó lágbára gan. Lónìí èmi àti àjọ mọ̀ sọ̀rọ̀ nípa diabetes, ìtọ̀ ṣúgà. Mọ̀ pé ẹ ti gbọ́ rí. Ẹnìkan ní ìyá alágbájá ni, kódà mo mọ ẹni tó ní. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn àìsàn yìí kì í ṣe àpẹẹrẹ pé èèyàn ṣe Ọlọ́run àbí èèyàn ṣe èèyàn kankan. Ọ̀pọ̀ gbà ó kàn ṣẹlẹ̀ náà ni. Èèyàn ṣáà ní kí lèèyàn wá fẹ́ ṣe sí i. Ọ̀kan tó wà lọ́wọ́ èèyàn ni pé láti tọ́jú ara. Ẹlòmíì ní àwa wo lè ń tọ́ ṣúgà, Ọlọ́run ló ń tọ́jú wa, kò sẹ́ni tọ́lọ́run ò tọ́jú. Àwa náà ní ká tọ́jú ara bọ́lọ́run ṣe ń tọ́jú wa. Lénìí a máa sọ̀rọ̀ nípa diabetes. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé diabetes pé oríṣiríṣi, àmọ́ èyí tó pọ̀ jù nínú ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní olè mímọ̀ bá yín sọ̀rọ̀ nípa lénìí táwọn àmọ́ ń pè ní type 2 diabetes mellitus. Àmọ́ ẹ̀yẹn ṣáà di ìtọ̀ ṣúgà mú bá wọn. Ìtọ̀ ṣúgà la fẹ́ sọ̀rọ̀ nípa lénìí. Ẹnìkan ní kí ni ìtọ̀ ṣúgà? Ìtọ̀ ṣúgà ó ní í ṣe pẹ̀lú tí ara kò bá lè lo oúnjẹ tá ń jẹ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àìná ni èmi ẹ jẹ ṣúgà, mi lè tọ̀ ṣúgà. Ìyá alágbájá bóòlù ti wá rí tọ̀ ṣúgà, kèé jẹ ṣúgà, kèé mu tíì, kèé mu kóòkì, ibo ló ti wá rí. Àmọ́ náà o, gbogbo àwọn nǹkan tí mo dárúkọ yìí téèyàn bá ń jẹ jù fún ẹni tó bá yẹ pé ó ní ìjàmbá àti nílára tẹ́lẹ̀, ó lè jẹ́ kí ẹni ò ní. Àmọ́ ọ̀pọ̀ gbà kò ní í ṣe pẹ̀lú pé èèyàn ń jẹ kíní kan àbí èèyàn ń jẹ kíní kan. Oúnjẹ tá ń jẹ ó ní í ṣe pẹ̀lú, àmọ́ torí pé èèyàn ò jẹ kò sọ pé èèyàn ò lè ní. Màá mọ ṣàlàyé àwọn nǹkan tó lè fà tá a bá ṣe ń lọ nínú ọ̀rọ̀ wa. Ìtọ̀ ṣúgà yìí ní ṣe tí ara kò bá lo àwọn oúnjẹ tá a jẹ dáadáa. Tá a bá jẹun, pé oúnjẹ ló ń jẹ́ ká sanra, oúnjẹ ló jẹ́ ká fine, ló ń jẹ́ ká fresh, ló ń jẹ́ kára wá jí pépé. Àmọ́ oúnjẹ yìí, òkèlè ẹ̀bà tá a jẹ kọ́ ló ń lọ sínú ẹ̀jẹ̀. Àwọn ẹ̀yà ara wa póríṣiríṣi wọ́n sì ń lo oúnjẹ tá a ń jẹ. Àmọ́ ọ̀nà tí wọ́n ń gbà lò ara wa náà lóye. Ara wa yóò fọ́ sí wẹ́wẹ́ sí nǹkan táwa máa ń pè ní glucose. Tọ́pọ̀lọpọ̀ wọn jẹ́ pé ṣúgà. Ara wa yóò gbogbo oúnjẹ tá a bá jẹ, bẹ́ẹ̀ jẹ wà, bẹ́ẹ̀ jẹ ẹ̀bà, bẹ́ẹ̀ jẹ ráìsì, bẹ́ẹ̀ jẹ fùfú, bẹ́ẹ̀ mu tíì, bẹ́ẹ̀ jẹ ṣúgà, nǹkan tí a bá ti jẹ, ara wa ó ṣáà fọ́ sí wẹ́wẹ́, yóò sọ di glucose yìí. Òun ni ó wà nínú ẹ̀jẹ̀ táwọn ẹ̀yà wa ó lò láti sanra. Àwọn ibi tó bá yẹ pé bóyá ó fẹ́ rẹ̀ yàn, àwọn sójà ara tó ń bára jà, àwọn náà ó lò ó láti jà. Àwọn tó bá yẹ pé ó yẹ kí bí kó gùn sí, ó yẹ kí bí kó rí báyìí, àwọn ara wa yóò lò láti jẹ́ ká wà ní àlàáfíà dáadáa. Ìtọ̀ ṣúgà wa máa ń ṣẹlẹ̀ tó yẹ pé ara wa yìí kò lo ṣúgà yìí dáadáa. Ṣúgà yìí ti wá ń pọ̀ jù nínú ẹ̀jẹ̀. Torí tó bá ti kúrò níkùn wa, inú ẹ̀jẹ̀ ni ó bọ̀ sí, àti inú ẹ̀jẹ̀ ni ó ti lọ sí gbogbo ẹ̀yà ara, inú ọpọlọ, ojú, imú, ikùn, ẹsẹ̀, gbogbo ẹ̀ ni ó lọ tí yóò fi jẹ́ kára wa wà lálàáfíà. Ìtọ̀ ṣúgà wa máa ń jẹyọ tí ṣúgà yìí tó ti dé inú ẹ̀jẹ̀ yìí, àwọn ara ò rí bí lò. Ó sì máa ń wáyé lọ́nà méjì tó pọ̀ jù. Ìkan ni pé bóyá ìtọ̀ ṣúgà yìí ó wà nínú ẹ̀jẹ̀, àmọ́ ara ò rí bí lò. Pára ò rí bí lò ó sì pín sọ́nà méjì. Kára tó lè lo ṣúgà yìí,
ó ní olùrànlọ́wọ́ kan tá a máa ń pè ní insulin. Mo mọ̀ pé àwọn tó bá ní ìtọ̀ ṣúgà àbáwọn tó lẹ́ni tó ni wọ́n ti gbọ́ rí. Ó lè jẹ́ pé bóyá ara yìí kò pèsè insulin yìí tó kí àwọn èèyàn fi lè rí ṣúgà yìí gbé mì sínú, àbí bóyá ara yìí ń pèsè insulin yìí àmọ́ ara ò sì rí ṣúgà yìí náà lò. Bẹ́ẹ̀ ni ìtọ̀ ṣúgà ṣe rí. Ó ní ṣe pẹ̀lú tí ara wa kò bá lo oúnjẹ tá a jẹ dáadáa. Ó ní ìtọ̀ ṣúgà wà. Yóò wá jẹ́ kí ṣúgà pọ̀ nínú ẹ̀jẹ̀. Àwọn ṣúgà tó yẹ kó ti wọnú àwọn ẹ̀yà ọpọlọ, tó yẹ kó wọnú bí kó yẹ kó wọnú bẹ̀rù, ara ò ní lò. Yóò kàn wà nínú ẹ̀jẹ̀, yóò sì máa fa wàhálà, yóò máa fa jàǹbá. Ẹnìkan á ní ó ṣe wá rí báyìí. Ọ̀pọ̀lọpọ̀ gbà wọn kọ ìtọ̀ ṣúgà sórí, wọn sì kọ sójú. Ẹ̀kọ̀ọ̀kan náà ó máa ń fún àwọn èèyàn ní àpẹẹrẹ tó bá ti yẹ kó ti gbilẹ̀ dáadáa. Àmọ́ a ní láti ṣe ṣúgà inú ẹ̀jẹ̀ yín kéèyàn tó lè sọ pé ẹni yìí ó ní ìtọ̀ ṣúgà. Àwọn àyẹ̀wò yìí oríṣi mẹ́ta ni. Ìkan, wọ́n máa ṣe ṣúgà yín láàárọ̀ kùtùkùtù ní ìdájí kẹ́ ẹ tó jẹun. Lẹ́yìn tẹ́ bá jí kẹ́ ẹ tó mu àbí kẹ́ ẹ tó jẹ kankan, wọ́n ṣe. Wákàtí méjì wọ́n wá ní pé kẹ́ ẹ lọ jẹun. Wákàtí lẹ́yìn tẹ́ bá jẹun yín, wọ́n tún ṣúgà ń ṣe. Wọ́n wá ṣe nǹkan tá a máa ń pè ní HbA1c. Èyí yóò fi àpẹẹrẹ hàn bí ara yín ṣe ń lo ṣúgà yìí láàárín bí oṣù mẹ́ta sẹ́yìn. Àmọ́ méjèèjì tàkọ́kọ́ máa kọ́kọ́ sọ nípa ẹ̀. Tó bá ń ṣe ṣúgà yín láàárọ̀ kùtùkùtù tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ jí tẹ́ tí jẹun, kò yẹ kó ju 7 lọ, àbí kó tó fi pé 126. Tẹ́ bá jẹ wákàtí méjì lẹ́yìn tẹ́ jẹ tó bá ṣe, kò yẹ kó ju 11.1 tàbí tó wọ́n sọ pé 200 lọ. Tá bá ṣe méjèèjì yìí, tí méjì bá lọ sókè jù báyìí lọ, ẹni onítọ̀ ṣúgà. Àbí tí kan nínú ẹ bá lọ sókè tí kejì wà òkè, a ní láti mójútó ẹni, torí ẹni náà ti ń ní wàhálà pẹ̀lú lílo ṣúgà, kò kàn tí ì gbilẹ̀ ni. Ẹnìkan á ní àpẹẹrẹ wo la lè rí? Mo sọ fún yín pé tá bá ṣe ṣúgà yín, a lè sọ pé èèyàn ní. Àmọ́ ìgbà míì títọ̀ ṣúgà yìí tó bá ti gbilẹ̀, pàápàá jùlọ ní agbègbè wa yìí, ó lè fi àwọn àmì kan. Ẹlòmíì báyìí, omi ni yóò mọ mi bí aláfiṣe, bí tí wọ́n á mú mi yóò mọ tọ̀. Ẹlòmíì lè jí lẹ́ẹ̀mẹ́fà lóru kó tọ̀. Bóyá ń tọ̀ lọ́sàn-án tó bá ti lọ tọ̀ sí, yóò tọ̀. Kì í ṣe ìtọ̀ kéèké o, àwọn ìtọ̀ tó pọ̀ ni. Bó ti wá mú mi tí ń tọ̀, ẹlòmíì wá mọ rù. Yóò ní àmọ́ sì ń jẹun, yóò mọ rù. Ẹlòmíì yóò mọ jẹun gan, yóò mọ mú mi, yóò mọ jẹun, yóò sì mọ rù. Bó ti ń rù yóò tún mọ rẹ̀ sára, yóò kàn pé ó ti wá rẹ̀ mí, mo sì ń jẹun. Ẹlòmíì ní ó wo ni bí aláfiṣe, tó wo bá mu lónìí, yóò mu lọ́la, yóò mu lọ́tùnla. Àgbàlagbà tó ń fọnu mí, àfọlágbà tó mọ ní èfù lẹ́nu, kò rẹ̀yìn, kò sí kankan. Ó jáde kíní funfun láwọn ní àkílẹ̀ léyìí. Ẹlòmíì ní tó jóbìnrin, gbogbo gbà náà láwọn tọ́jú toilet disease. A máa sọ̀rọ̀ nípa ẹ̀. Kò sí nǹkan tó jẹ́ toilet disease. A máa ń pè ní vaginal candidiasis, àbí ó mọ yún obìnrin mi. Gbogbo gbà ni yóò mọ tọ́jú. Tó bá tọ́jú lónìí, yóò lọ. Tó bá tọ́jú lọ́la, yóò lọ. Yóò tún padà wá. Yóò lọ. Yóò tún padà wá. Ẹlòmíì ríran rẹ̀ ni. Yóò ní ojú mi ń ṣe bákan bákan, mi ríran dáadáa. Ẹlòmíì ó kàn lè pé yóò kàn mọ rẹ̀ ẹni ó tọ́jú kọ́, ọ̀la ó tọ́jú kíní, ọ̀túnla ó tọ́jú, ó kàn máa tọ́jú oríṣiríṣi bó wà ní mọ̀ rẹ̀ ní kò sí nǹkan kan, ó kàn tá à ń rẹ̀ yẹn náà ni. Ó lè jẹ́ ìtọ̀ ṣúgà o. Ẹlòmíì, àti gbogbo àwọn nǹkan tí mo dárúkọ ẹ̀ ní agbègbè wa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn tètè lọ sí hospital. Ẹlòmíì kódà ń bẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn dédé jájá lọ sí hospital pé dákun mo fẹ́ ṣe test ẹ̀jẹ̀ mi wò. Ẹlòmíì ò ní lọ. Ẹlòmíì tó tún wá ń rá àwọn àpẹẹrẹ kò ní lọ. Ẹlòmíì ò ti dúró di kí wàhálà ti ṣẹlẹ̀. Kódà tó làbá ṣẹlẹ̀ gan kò tún ní lọ. Ẹlòmíì ojoojúmọ́ pajápajá ni. Gbogbo gbà ẹsẹ̀ ó mọ kú tàìtàì. Ní kí ló ń ṣe mí? Ẹlòmíì ó mọ ní pé nǹkan ń gún lẹ́sẹ̀. Ó ní pé kí ló wà látẹlẹ ẹsẹ̀ mi, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Pàápàá jùlọ lóru ní ó mọ gún ẹlòmíì pé kí ló wà níbi ẹsẹ̀ mi báyìí. Gbogbo gbà ní pajápajá ń mú ẹlòmíì. Ẹlòmíì ní pajápajá gbogbo gbà ló mọ mú. Ẹlòmíì kò tún wá ní dúró níyìn o. Ẹlòmíì kíní ó ti di wàhálà tó yẹ pé ẹlòmíì ò ní egbò tí ò ní san. Wọ́n sì tún jókòó sílé wọn ní lọ. Ìyẹn tí diabetes tó bá ti fa wàhálà gan sára. Mo fẹ́ kẹ́ mọ̀ pé èèyàn lọ sọ sí pé èèyàn lọ wo ṣúgà èèyàn, ó ní èèyàn fi lè tè mọ̀ tí èèyàn bá ní ìtọ̀ ṣúgà àbẹ́yìn ò ní. Ibi tí màá ti dá dúró lónìí nìyẹn nípa ìtọ̀ ṣúgà. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀yẹ kẹ́ mọ̀ chẹ́ẹ̀kì ṣúgà yín ní gbogbo ìgbà. Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ pé bóyá ẹ ní òbí, ẹ ní ẹ̀gbọ́n, ẹ ní àbúrò, àbẹ́ ní ìyá, bàbá, àbábúrò ìyá yín, àbẹ́gbọ́n bàbá yín. Ẹ ṣáà lẹ́nìkan nínú ìdílé yín tó tan mọ́ yín tó yẹ pé ó súnmọ́ yín. Kì í ṣe pé bóyá ìyá àbí ẹ̀gbọ́n bàbá ọmọ kìíní kan rárá. Àwọn tó yẹ pé bóyá ẹ̀jẹ̀ yín gangan, àwọn òbí yín,
àwọn ẹ̀gbọ́n àbábúrò òbí yín tó súnmọ́ yín, pàápàá jùlọ ẹ̀gbọ́n yín, àbúrò yín àbáwọn òbí tó bá nítọ̀ ṣúgà, ó yẹ kẹ́ ẹ mójútó ara yín dáadáa. Tàbí ẹ̀yin tó yẹ pé bóyá ẹ ṣèkan nínú àwọn ṣúgà yìí ó ṣe ségesège kò dáa tó, ó yẹ kẹ́ ẹ mójútó ara yín. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ gbogbo àwọn àpẹẹrẹ tẹ́ ẹ rí pajápajá gbogbo ìgbà tí ì lọ yìí, ara yín tí nǹkan máa ń gún yín ní gbogbo ẹsẹ̀ tẹ́ mọ̀ pé kíní ń gún yín, tí nǹkan máa ń rìn lára yín, tí wọ́n ṣe kíní, ẹ lọ wo ṣúgà yín wò, ṣé èsì tọ̀ ṣúgà. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wọn ni wọ́n mú mi jù ní olóje mọ́ ọ̀tọ̀ tẹ́ mọ̀ tọ̀ lẹ́mẹ̀wá. Tẹ́lómi bá tọ̀ báyìí, tẹ́ bá bẹ́ẹ̀ lò àwọn àti bá travel, ẹlòmíì báyìí tó bá ti ní 1 hour yóò tọ̀ ìdí ìdòkè kìkì ìtọ̀ tó pọ̀, ẹ lọ wò ó, ṣé èsì tọ̀ ṣúgà. Ẹlòmíì ni àmú tọ̀ kódà èrò rìn mọ́tọ̀ mi, èyí òun ó níbi tó ń dé kó tó débi tá à ń sọ yìí. Àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìlera lọ́rọ̀ o. Bẹ́ẹ̀ ṣe ń lọ sílé ìwòsàn láti lọ wo ìfúnpá yín, ẹ̀ẹ̀kan wo ṣúgà yín náà kò ní ná yín lówó púpọ̀, owó kékeré ni wọ́n kàn bá yín ṣe, ọkàn yóò tiẹ̀ sì balẹ̀ pítọ̀ ara mi wà ní kíní o, tó bá tún ṣe díẹ̀ ẹ tún padà lọ wò. So kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ táàmọ̀ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wa, ẹ lọ ṣe ìfúnpá yín. Ẹ̀yin tẹ́ bá ti ṣe, tẹ́ bá ti wá lọ ṣe ìfúnpá yín, ẹ mú owó dání kán bá yín wo ṣúgà wò nú ẹ̀jẹ̀ yín, kò ní ná yín lówó púpọ̀. Ẹ mọ̀ pé téèyàn bá tètè ráwọn àìsàn, téèyàn bá tètè tọ́jú ẹ̀, òun náà ni ó ti dá. Mo fẹ́ kẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn àìmọye àwọn èèyàn tó ní tí ò gbẹ̀mí wọn, tí ò ṣe wọ́n ní kankan, tó bá sọ fún yín pé àwọn ní nǹkan gan ẹ lè mọ̀, torí pé kò ṣe kankan fún wọn, torí pé wọ́n sì gbọ́rọ̀, wọ́n tètè ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe ni. Kò ní jù báyìí lọ lórí ètò yìí. Fẹ́ kẹ́ rántí pé ìlera lọ́rọ̀ o. Ẹ̀yin tó bá wà láyé, òun ló náwó, òun ló ń de kíní, òun ló jókòó sí ṣọ́ọ̀bù, òun ló ń ṣàkóyún tó bá lálàáfíà ló ń ṣe yín lé lọ sí hospital yìí, kí ló sí ẹ̀ tó ṣe mí. Ẹ mọ̀ dúró kí nǹkan ṣe yín kẹ́ tó lọ sí hospital. Èmi ni dókítà yín. Ẹ mọ̀ gbàgbé wípé ó yẹ fún yín láti ṣe ìfúnpá yín, kẹ́ ẹ ti ṣe ṣúgà yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣé, kẹ́ ẹ ká mọ èsì ẹ̀. Ó dàbọ̀.